الله أما بعد أكي الله سبحانه وتعالى إكي الله لنا قبانا بمحمد أركي gbogbo àwa ọmọ ìyá nínú Islam lọ́kùnrin àti ní obìnrin a kú ìpalẹ̀mọ́ fún oṣù Ramadan èyí tí ó ń bọ̀ kọ́lọ́njẹ́ ó bá wa láyé dáadáa láyé ní sàárẹ̀ àti níjọ́ gbẹ̀dẹ̀ àpèyàn àmín. Ní kòpẹ́kòpẹ́ yìí ní ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ kódà bàbá wa Sheikh Shakir Ogo Korodu tí wọ́n jẹ́ national missioner fún gbogbo ìrádà mo ti rí fídíò tí wọ́n sẹ́ndì yẹn àwọn náà tún wá tún sẹ́ndì sí mi pé kí n wo nǹkan tí ẹni yìí sọ nípa àwọn àfà gba ẹ̀dẹ̀rẹ̀ àwa ń ṣe salawat Allahumma salli ala Muhammadin wa ala alihi wa sahbihi wa sallim amin à ń ṣe salawat 3 million lórí Alif Dawa ní WhatsApp táìmù yẹn dẹ̀ ti tó tàbí bẹ̀rẹ̀ mo á sọ fún ọmọ ní máa padà wò àmọ́ tó bá jẹ́ fídíò tí mo rí yẹn ni mo ti rí tẹ́lẹ̀ mo á padà wá wo fídíò yẹn bọ́ ìgbà tẹ́mi wo fídíò yẹn ó dàbí pé làákàyè tèmi ò ṣí sí ọ̀rọ̀ tí ó jáde nínú fídíò yẹn until ìgbà tí mo wá ń wo comment tí mo tún wá rí àwọn èèyàn tí wọ́n ń post fídíò yẹn tó ní kálukú ń kọ nǹkan sí àmì èyí tó wá jẹ́ ń tó fọwọ́ bà mí lẹ́mìí jù tí mo fi jáde láàárọ̀ yìí òun náà ni ọmọ ẹlẹ́bọ yẹn ó sọ ọ̀rọ̀ yẹn lásọ̀bàjẹ́ ṣùgbọ́n kò sí wàhálà lórí ẹ̀ lọ́dọ̀ títí ẹ̀ ìkànnà àwọn ọ̀jọ̀gbọ́n one of the great philosophers he said the silence of the good people is more evil to the brutality of bad people. The silence of good people is more evil to the brutality of the bad people. Ìyẹn ni pé tọ́lọ́n bá fi ọ̀rọ̀ sí ẹlẹ́nu tó rí ẹ gẹ́gẹ́ bí ẹni rí tó bá wá dákẹ́ tó sọ àìsọ yẹn tí wọn náà dákẹ́ tó sọ yẹn ó burú ju aburú àwọn ẹni ibi tí wọ́n ń ṣe ìbàjẹ́ ó burú jù lọ. Kí lọ́rọ̀ náà ni pé wọ́n kan àwọn àfáà lábùkù pé wọ́n wá ganu mo máa sọ̀rọ̀ lórí yẹn mo wá fẹ́ pàṣẹ mẹ́sẹ̀gì mi sí bàbá wa mufti kọ́lọ́ ń jẹ́ kí ẹ̀mí wọn kó gùn pẹ́ lórí dáadáa àti táwọn èèyàn ń sọ nípa ọ̀rọ̀ mufti náà mo máa wá fi yẹn kó lẹ̀ kò ní pẹ́ rárá khairul kalam ma qalla wa jalla ń tà àwọn nínú ayé ó pọ̀ gan àmọ́ a gbọ́dọ̀ fi ayé ká fi dítọ́ lọ́hùn lọ́wọ́. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń blame àwọn àfáà yẹn lórí pé wọ́n sọ pé wọ́n wá ganu ṣe ṣe analysis yín dáadáa kẹ́ tó blame àwọn àfáà yẹn. Torí pé I don't just know why people just keep hatred about àfáà especially àwọn tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ nínú wọn why? Àwa mùsùlùmí náà a dẹ̀ tún gbìyànjú láti máa bá wọn bú àwọn àfáà yẹn yí pé ẹ̀yìn tá máa ń sọ fún wọn nìyẹn. What do you tell them? It is their field, it is their industry, it is their company. Ọlọ́run ló dálẹ̀ fún wọn. Ọlọ́run náà lo tìjárọ̀ nínú alukur'an fún gbogbo ẹni tó bá ń ṣiṣẹ́ àbẹ́ni tó bá ń strive fojú ọ̀nà tọlọ́run. Ọlọ́run dẹ̀ encourage wa lórí n tó pè ní tìjárọ̀ yẹn ẹ lọ bèrè n tó ń jẹ́ tìjárọ̀ náà. Ó ní hal adullukum ala tijaratin tunjikum min adhabin alim. Owó lọ́lọ́wọ́n bá pe ìgbìyànjú sójú ọ̀nà ẹ̀ owó lọ́lọ́wọ́n bá pe ìgbìyànjú sójú ọ̀nà ẹ̀ just because àwa ò kí ń ṣejọ́ mẹ́jọ a kì í ṣejọ́ méje
a kì í ṣe 41 days a kì í ṣe ọdún kan èmi náà ò kì í ṣe I don't participate in it but that is our own motive that's our own stand. àwọn tí wọ́n bá láwọn ń ṣe ẹ fi wọ́n lẹ̀ pẹ̀lú Allah subhanahu wa ta'ala ẹ jẹ́ ká máa sọ títí wa ni ẹni tó bá máa gbọ́ á gbọ́ ẹni tí ò ní gbọ́ ò ní gbọ́ ìjọ tá a ti ń sọ dìjà tá a ti ń sọ dariwo tá a ti ń bú àwọn tó ń ṣe náà ṣẹ́ni tó jáwọ́jáwọ́ ọmọ tó máa jáde sànàwí ọmọ tó máa jáde ìdádílọ́la ó sì máa kún wọn ẹni tó dẹ̀ ti wà ń bẹ̀ ti pẹ́ for long tí ò ní padà bá wọn ṣe mọ́ tó máa listing sí wa tó máa wo pé ó dàbí pé nǹkan táwọn ẹni yìí ń sọ òdodo ni ó tún wà láàrin tiwọn náà. Now let me give you the breakdown of the analysis tí ó fi já sí pé àwọn àfáà yẹn èmi ò rí wọn lálábùkù if your own perspective ó rí wọn gẹ́gẹ́ bí alábùkù torí pé ẹni tí wọ́n lọ pọ́nlé òun ò rí àpọ́nlé yẹn bí àpọ́nlé so ẹni yẹn ni ò rí ntọ́ wá ṣe fóun gẹ́gẹ́ bí àpọ́nlé. Now let me ask you a question. He said wọ́n rí lé bàbá mi ńlẹ̀ wọn lọ his father is he still alive? Oh ẹ jẹ́ ká ronú ṣé bàbá tí wọ́n fẹ́ lọ jókòó sílé ẹ̀ ṣé ó sì wà láyé? wọ́n rí lé ìyá mi ńlẹ̀ wọn lọ ṣebí nítorí ìyá tán fi wá náà ló ti jáde láyé táná fẹ́ lọ bá ń bẹ̀. So for you to just keep spreading hatred lórí ọ̀rọ̀ àfà it seems hatred ni I don't see anything beyond that. lóòótọ́ nínú àwọn àfà tó lọ tí mo mọ̀ tí mo rí òun tiẹ̀ náà kò mọ̀ ju gbogbo orú ìjókòó yẹn kò mọ̀ jù yẹn lọ but eléyìí tó wà lẹ́yìn mi ò nítorí pé kò mọ̀ jù lọ kí n máa supporting tí ò ní mí nìní nílàkàyè ni ọlọ́run máa bí mi pé hatred lèmi náà fi ń sọ̀rọ̀ and I won't do that. I will say the truth. If you are upon the truth, even if you are ashamed, the truth shall set you free. Ó ní ẹ̀gbọ́n àbí ẹ̀kọ́ ọlẹ́gbọ́n ó ní wọn lọ sí ibẹ̀. Ẹ jọ̀ọ́ ṣé àwọn ẹni yẹn ni wọ́n pe àwọn àfáà tọ́lú wọn wá Ganu? Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbé sí làákàyè gbogbo ìwọ tó ń spread ìbàjẹ́ yẹn tó ò sọ òdodo tó bá jẹ́ pé o ò mọ̀ làákàyè ẹ ò gbé dákẹ́. Èmi ò kúkú síbẹ̀ tábà sọ pé mò ń jà fúnra mi but why? Ìtorí ẹ náà ṣe wá ìwọ ló lápọ̀nlé lára tó wá pọ́n ẹ lé. Wọ́n wá nítorí bàbá ẹ̀ they don't know your father. Who knows your father from anywhere? Dáadáa tó ń ṣe sọ́dọ̀ wọn náà dẹ̀ torí ẹ̀ fi wá kí ẹ pé yẹ ẹ kú ìyá tèmi náà kú náà. Dáadáa tó ń ṣe sọ́dọ̀ wọn dáadáa pọ̀ oríṣiríṣi ẹni tó bá pè wọ́n lálátẹnujẹ pé ẹ ṣèbó owó náà wà lọ́sọ̀dọ̀ ẹ̀ dáadáa nínà ẹni tí wọ́n náà nífẹ̀ẹ́ tó nífẹ̀ẹ́ tó bá fún ẹ lówó ṣọ́ máa pè ẹ́ lálátẹnujẹ. ṣọ́ máa pè ẹ́ lálátẹnujẹ pé ẹni tẹjọ́ ń ṣe wọléwọ̀de gẹ́gẹ́ bí àáfàá sọmọ kéw gẹ́gẹ́ bí ẹni tó ń tẹ̀lé ẹ tó ń tẹ̀lé ó ń fún ẹ lówó ó ń ra mọ́tò fún ẹ ó ń kọ́lé fún ẹ ìwọ náà máa níjọ́ kan tó fi ń bẹ lọ́hùn fún náà. So kẹ́nìkan wá torí wípé òun ò rí jẹ níbi ọ̀dọ̀ ẹni yẹn kí nǹkan wá ṣẹlẹ̀ kó máa wá spread ẹ̀ káàkiri pé níta máa ń sọ fáwọn àfáà yẹn nìyẹn alátẹnujẹ ni wọ́n òun ni wọ́n ní wọ́n ń Ganu ìwọ ló orí ẹ̀ pé ẹni tí wọ́n lọ kí òun ni wọ́n mọ̀ rí no now òun ni wọ́n mọ̀ rí ìtorí ẹ̀ náà ṣe wá kódà nínú àwọn àfáà tó sọ yẹn ẹlòmíì ò rí ìyá Àyìndé kò rí rí bọ̀ ẹ̀yin lẹ́jọ́ ń ṣe pọ̀ ẹ̀yin lẹ́jọ́ ń ṣe wọléwọ̀de wọ́n máa wá kí ẹ̀nà tẹ́síà ni ìbára ẹni kẹ́dùn ni ìkírẹ́ni ni so ilé ẹ̀ náà máa wá àwọn tí ẹ̀ bá wá kó ọ̀rọ̀ yẹn ṣó ti yé nísìn
tí ẹ bá wá kó ọ̀rọ̀ yẹn fi bá wí kó fi jẹ́ pé ókè bóyá àwọn àáfàá inú ìlú yín àwọn àáfàá ìlú yín ṣó ti yé nísìn àwọn àáfàá ìlú yín bóyá nísìn wọ́n mọ̀ pé ìyá wọ́n jọ ń ṣàṣàlátù àbí wọ́n jọ ń ṣe wọléwọ̀de wọn ò wá lọ síbẹ̀ ṣó ti yé nísìn pẹ̀hẹ́ pé wọn ò wá lọ síbẹ̀ irú èmi nísìn tí any of my pioneer members tó bá dé láti abroad ṣó ti yé nísìn tó bá dé láti abroad sí Nàìjíríà tó bá fẹ́ lọ kí àwọn àáfàá nílé ètò táwa máa ń ṣe ní alif fún wọn ni pé àwọn tí wọ́n jẹ́ mission board ó yá alágbájá tàmẹ̀dùn làkàṣègbè alájì dé láti Canada wọ́n fẹ́ lọ kí Sheikh Suleiman Farouk wọ́n fẹ́ lọ kí bàbá wa Lámúnígun wọ́n fẹ́ lọ kí lágbájá ń tọ́rẹ̀jì wọn lọ bá a ṣe máa ń ṣe é nìyẹn kódà àwọn tó wà Nàìjíríà yìí tó bá fẹ́ ipe òkè ká pọ́n àwọn lé pé àwọn dẹ̀ lọ́dọ̀ àwọn àfáà ńlá kan táwọn fẹ́ lọ ẹ fún wa láwọn àfáà nínú mission board tó ti jẹ́ mẹ́mbà wa ní alif tàjọ ń ṣàṣàlátù ṣó ti yé nísìn bóyá online ni o bóyá offline ni o a máa fún wọn ní àwọn àfáà tó máa tẹ̀lé wọn lọ tó máa pọ́n wọn lé béèyàn wọn bá wá kú bóyá ìyá ló kú ni bóyá bàbá ló kú ni gbogbo ìlọ kí wọn ìlọ ṣàdúrà wọn ọjọ́ mẹ́ta ni tó bá dẹ̀ díjọ́ kẹta a máa ṣe wáhùn a máa ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe kódà owó tá a bá pa ń bẹ̀ ẹ béèrè lọ́wọ́ anybody a kì í mú 10 kọ́bọ̀ bókù bá jẹ gbèsè bókù bá ṣe kíni bó bá jẹ gbèsè kíni máa ṣe ó yá gbogbo owó tẹ pa yẹn ẹ fi san gbèsè tí ò bá ka ẹ jẹ́ káwọn ọmọ olókùn fi òkú kùn àbí ànábì náà ṣáà máa bá wọn sọ ábà san gbèsè tó bá já sí pé wọ́n ní òkè o ànábì ò kírun sí lára ò kí lọ́n ló ṣe wọ́n ló jẹ gbèsè ìwọ onígbèsè ṣó fẹ́ yanjú gbèsè ẹ fún kó máa bá tiẹ̀ lọ ni àbò fẹ́ gbà á tó bá lóun fẹ́ gbà á ànábì á béèrè lọ́wọ́ àwọn ọmọ olókùn ta ló lè san nínú yín wọ́n á san èyí tí wọn ò bá rí san ànábì á mú nínú baitul mal nínú owó ilé a fi san fún wọn so gbogbo nǹkan yẹn nọ́mà ẹni tó jẹ́ tiwa la máa lọ kí ilé ẹ̀ la máa lọ ilé ẹ̀ la máa lọ ìdí tó fi wá nìyẹn so as for you to know the right thing lákàyè lómi gan lè má gbé pé ẹja lọ ilé ìyá yẹn náà àbí èmi ò tiẹ̀ mọ̀ ṣé mi ò mọ̀ bóyá èèyàn ṣì ń gbé bẹ́ẹ̀ gan èmi ò mọ̀ o so tó bá jẹ́ pé lóòótọ́ mi ò láwọn tó nífẹ̀ẹ́ mi sínú èmi ni máa pè wọ́n pé ustaz ẹ wá ẹ jọ̀ọ́ ilé ìyá mi ẹ̀yin àti bí èèyàn mélòó kan àbí gbogbo yín ẹ bá mi lọ síbẹ̀ àwọn ẹ̀gbọ́n mi wà ń bẹ̀ simple kò la kéèyàn wá bọ́ sí èèyàn kẹjọ máa sọ̀rọ̀ kẹjọ máa wá sọ̀rọ̀ pé and again that is one of the evil of posting videos anyhow láì wo dáadáa I'm very sure pé ẹni tó post video yẹn àti ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn tó bá jẹ́ pé wọ́n gbé wò sí làákà ìkan tó post yẹn wọn ò ní post yẹn ẹ jẹ́ fún yín ní reason tí mo fi sọ bẹ́ẹ̀ màá wá fi yẹn wọnú mẹ́sẹ̀gì mi sí bàbá mufti ṣẹ́rí nígbà tí bàbá mufti sọ̀rọ̀ bàbá mufti ṣe tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí àáfàá sọmọ kéwú àpọ́nlé yẹn ti pọ̀ jù mo wò náà mo sì wò ń sìn kí n tó bọ́ sórí program ẹni tọ́lọ́hún bá pọ́nlé ẹni tọ́lọ́hún bá yẹ sí ẹni tọ́lọ́hún bá gbéga ẹni tó gbà fọ́lọ́hún tẹ̀mítẹ̀mí lára ẹni tó ń tẹ̀lé gẹ́gẹ́ bí àáfàá kódà tó bá rí kíní yẹn bíi pé mi ò jẹ̀bi náà mi ò dẹ̀ mí ní ẹ̀ bẹ́ẹ̀ látara tí bàbá mufti ṣe àti bí wọ́n ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ ó yẹ kó wò ó pé wẹ́ gẹ́gẹ́ bí n tá àáfàá mi sọ ẹ̀yin tẹ́ bá ṣì mí gbọ́ ẹ má bínú fine bọ́ ẹni tó bá ti ríra ẹ̀ tán
tí ó gbà yí pé al-kibriya'u lillahi al-wahidul qahhar. ẹ gbọ́ al-kibriya'u lillahi al-wahidul qahhar. ìgbéraga ẹni tó bá fẹ́ ṣe nǹkan tó fẹ́ ṣe, ẹni tó bá fẹ́ sọ nǹkan tó fẹ́ sọ, kò tó sẹ́nìkan àfọlọ́hun. wallahi kò tó sí ẹ̀dá kan àfọlọ́hun, torí in tó gbé Fíráúnù tó padà gbé ṣubú nìyẹn níbi ọ̀rọ̀ àìní rìgáàdì fún ẹni ọlọ́run tó ń tẹ̀lé gẹ́gẹ́ bí àáfà. ọlọ́ni fàṣàrọ̀ fànádà, ó kó àwọn èèyàn jọ, ó pépè fàkọ́lá aná rọ̀bùkùnmùlẹ̀ ẹ̀rẹ̀lẹ̀, ó gara tán sí wọn lọ́rùn pé èmi ni ọlọ́run yín tó tóbi jù, tó ga jùlọ. fa akhadha Allahu nakala al-akhirati wal-ula, ọlọ́run gbámú ní gbígbámú tó já sí pé kò ní bọ́ ń bẹ̀, kó máa jẹ́ orí pa fún àwọn tí wọ́n ti lọ tọ́jọ wà àtàwọn tá ń bọ̀ lẹ́yìn. ìjọ tẹ̀dá bá ti lè sọ jáde àbógun níwà kó máa retí ìparun, àyàfi tó bá túbá. ẹ wá ń bú mufti, ẹ ń bú mufti, ẹ sọ yí pé wọ́n kàn lábùkù níbì kan. mo rí post yẹn ni o, tí mi ò bá rí mi ò ní sọ, wallahi tallahi ìsúnmọ́ billahi láàrin. ipe àfáà yín wọ́n kàn lábùkù, wọ́n kàn lábùkù níbì kan, ó tún lọ sọ́dọ̀ K1 wọ́n tún kàn lábùkù. no, ẹni tó bá wà lórí òdodo kì í kábùkù. ẹ̀yin ni kẹ́ lọ wu Ọlọ́run kẹ́ gbọ́ yé. mufti ó kan àbùkù, àbùkù kí ni? àbùkù kọ́. kódà wa rafa'ahu Allahu bi daraja, Ọlọ́run ti gbéga, Ọlọ́run ti gbéga pẹ̀lú ohun tó tún ṣe ìyẹn mufti. torí wípé ẹ wo àpọ́nlé ọ̀rọ̀, ẹ wo àgbékalẹ̀ ọ̀rọ̀. ókè, ẹ jẹ́ kí n sọ fún yín, ó jẹ̀bi lóòótọ́. èèyàn wá ní ìfẹ́ débi wípé ó ṣe àtúnṣe lẹ́yìn yẹn, ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ lójú ẹ̀, ó tún wá sọ àtúnṣe tó ṣe lójú ẹ̀ yẹn wípé kódà mo ti sọ fáwọn èèyàn wípé ọmọ ilé àáfàá ní lágbájá, kò gbọdọ̀ rí àwọn àfáàfin, ẹnu lè gbé èèyàn àbí kó má mí ni. ẹ wo gbogbo àwọn ọ̀rọ̀ yẹn pé ìtẹ́kàn ṣe ni wípé ẹ kàn sọ fún àwọn èèyàn pé ẹni tó ṣì yín gbọ́ kó má bínú. ìmọ̀ hàn lára mufti, ìmọ̀ ó hàn lára bó ṣe sọ yí pé ní al-ilmu yu'la wala adabu fawqa al-ilmi. méjèèjì tún hàn lára mufti níjókòó yẹn. táwa lálábùkù, ṣé ẹ mọ̀ túmọ̀ ẹ ni? máa sọ̀rọ̀ mi, máa fún yín lẹ́rìí, kò sẹ́rìí kò sọ̀rọ̀ ni. ìjọ tọ́lọ̀ ń pọ́n ìbílísì lé, ta ni ìbílísì níwájú Ọlọ́run? tọ́lọ̀ ń tún wá ń sọ fún wípé kí ló dé tí mo ní kò ṣe sájídà fún tí mo dá tó wá lè ṣe sájídà? ṣe mọ̀ yí pé èsì tí ìbílísì fún Ọlọ́run níjọ́ náà lọ́hùn, ó ní khalaqtahu min nari. ẹ gbọ́, ẹni tó èmi yẹn mo ń lo dọ̀míìrù yẹn o fún òun fúnra rẹ̀ tó sọ̀rọ̀ ìyẹn iblis. òun ló ní khalaqta ní bó o ṣe dá èmi min nari, inú náà ló ti dá èmi náà. Ọlọ́run ò dá mi nínú náà torí Ọlọ́run má dá wa nínú náà, Ọlọ́run má jà padà sínú náà, torí inú náà ló máa padà sí. ẹni tó dá tó wá já sí pé nítorọ̀ kí ni ó wá ní kí n máa wá forí balẹ̀ fún. ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ gbéraga ni. látijọ́ náà ẹ̀wọ̀n tọ́lọ́wọ́n bá fojú ẹ̀ rí, ẹ̀wọ̀n tó dìde ni, tó di ẹni àṣepẹ̀lú tá a máa sọ pé a'udhu billahi minash shaitani rrajim.
ìbéèrè ẹlẹ́ẹ̀kejì sí gbogbo ìwọ tó ń bú mufti ó kábùkù ó ṣe kinní kan, ìwọ lálábùkù. Àyàfi tó o bá gbọ́yé tẹ́lẹ̀, tó bá ti wá gbọ́yé sìn tó tún sì ní níròrí ẹ̀ pé ó kábùkù ni ìwọ lálábùkù. Jẹ́ ń béèrè nǹkan lọ́wọ́ ẹ̀, ọkọ àtìyàwó tọ́jọ wà nínú ilé, bàbá àtọmọ tọ́jọ wà nínú ilé, ọ̀gá àtọmọṣẹ́ tọ́jọ wà níbi iṣẹ́, nílẹ̀ Yorùbá tá wà yìí, ṣebí wọ́n máa ń ṣe ara wọn tó jẹ́ pé tó bá dẹ̀ gbọ́rọ̀ lẹ́nu ọ̀tún tó gbọ́rọ̀ lẹ́nu òsì tó wá kùn sí ìyàwó létí pé wá ọkọ ẹ̀ náà ni, kí wàhálà lè kú òǹlẹ̀, kí píìsì lè reign, ìwọ náà bẹ́ẹ̀ pé kó má bínú. Ìwọ náà ṣe kí ni? Bẹ́ẹ̀ pé kó má bínú. Tíyàwó yẹn dẹ̀ máa sọ yí pé ẹ má bínú sà. For what reason? Just to keep peace reigning. Just to keep peace reigning. But nígbà míì ṣe mọ̀ pé tí wọ́n bá bojú afọ́jú kò ní rí ẹwà ara ẹ̀. Ẹni tó ti fọ́ lójú already tí wọ́n tún wá bojú ẹ̀, ẹjọ́ kọ́ la ojú ẹ̀ gan, báwo ló ṣe fẹ́ rí ẹwà ara ẹ̀? Báwo ló ṣe fẹ́ rí ẹwà ara ẹ̀? So gbogbo ẹni tí ò bá ti rí ẹwà ara ẹ̀ kò ní lè apologize, torí wípé ẹwà yẹn ò wúlò fún, kódà tó bá bàjẹ́ náà kò rí tẹ́lẹ̀. What is the apology? Ó lè fa kí ogun má ṣẹlẹ̀, ó lè fa kí ni kógun má ṣẹlẹ̀, pé ó kè ṣe ìlú làǹtà káṣẹ́bì nọ́mbọ̀ àbáwájagun, ẹ má bínú. So ẹ wo, ẹ̀yin náà ẹ wo, ìyàwó máa ń bẹ ọkọ ẹ̀, ó mọ̀ pé ọkọ òun ló ṣe òun, but for peace to reign, for peace to reign, ṣó ti yé nísìn. So mo wá fẹ́ fi eléyìí tí màá fi kó ńlẹ̀, gbogbo ẹ̀yin àáfàá, mo bẹ̀ yín nítorí Ọlọ́run, mo fi ọba tó ní mí mo fi bẹ̀ yín, ẹ jẹ́ á mọ òde tá máa lọ, ẹ jẹ́ á mọ òde tá máa tẹ̀ bàtì, ẹ jẹ́ á lọ jókòó ká lọ gbájúmọ́ṣẹ́ wa. Lóòótọ́ Nàìjíríà yìí kò encourage ẹni tó ń ṣiṣẹ́, but ó máa forí rọ náà ni, ó máa forí fa náà ni. But níbí ẹ̀yin ni, lọ́hùn ẹ̀yin ni, ilé olókùn ẹ̀yin ni, ilé oníkómọ ẹ̀yin ni, àtòdé tí wọ́n pe ẹlòmíì sí, àti òde tí wọ́n pe ẹlòmíì sí, wallahi ó ṣẹlẹ̀ sí mi bí ẹ̀ẹ̀mejì. Mo lọ ṣe wáàsí, a lọ so ọkọ àtìyàwó kan pọ̀ ní Mile 2 Orílẹ̀. Àwọn àfáà yìí méjì ni, ẹ̀yin ará Mile 2 ẹ máa gbọ́ mi dáadáa. Wọ́n dẹ̀ jókòó, wọ́n gara tán. Èmi dẹ̀ rèé, bọ́lọ̀ ń ṣe dá èmi nìyẹn. Gbogbo àfáà tó bá mọ̀ mí lóde, kó jẹ́ pé èmi ni mo officiate ẹ̀ láti alif, kó jẹ́ pé ìjókòó alif ni. Gbogbo àfáà tó bá wà ń bẹ̀, wọ́n ti ṣe fún mi rí dáadáa náà, tọ́lọ́hun ò tiẹ̀ tí fi hàn wá pé òun sì ń gbé wa débi tá a máa dé yìí. Àwọn Ansarudeen ní sọlọ lọ̀rọ̀ tí mo sọ yìí ti ṣẹlẹ̀, àwa ṣe tán, ó kù ká ṣe tán ká dìde. Ọba ní wọn kì í bá àfáà kan pín owó, wọn bá àfáà pín owó kẹ̀, wọ́n ní ìjókòó ẹgbẹ́ ni, ẹ má bínú o, Mushin lèmi ti wá o, Mushin lèmi ti wá, wọ́n bá àfáà pín owó báwo, ìjọ wo ló ra tírà fún mi níjọ́ tí mò ń kéwú, ìjọ wo ló sanwó yúnífọ́ọ̀mù mi níjọ́ tí mò ń wọ̀, ìjọ wo ló bá mi rìn tó yẹ pé ta bá wá débi ta ti wá pàdé. Irọ́ o, irọ́ o, èmi ò ń ṣe tèmi bẹ́ẹ̀ o. Mo dẹ̀ rọra pé ẹni tó invite mi, nígbà tẹ́ mọ̀ pé ẹ máa pe àwọn ìjọ tí wọ́n ní bá wa pín owó, àwa ti gbé ẹ̀mí sórí owó táwa ṣe ń bọ̀, ebi ò ní parọ́. Tí mo wọ mọ́tò láti ilé, ìyá yẹn wá ní ẹ má bínú, ẹ jọ̀ọ́ màá fún yín lẹ́ńfílòpù títí yín,
máa fún yín lẹ́ńfílòpù títí yín mo dẹ̀ jókòó mi nígbà tọ́lọ́hún dẹ̀ máa ṣe wọ́n ní Afaa Karamọ̀ náà máa ń pè mí gbogbo Mushin Afaa Karamọ̀ ẹ bá wa ṣe àdúrà sí alhamdulilayi wọ́n dẹ̀ gbé máìkì lé mi lọ́wọ́ sọ́lù alánàbíjìlì kẹrin mo dẹ̀ wọlé oníkálukú ó yẹ dìde àwọn náà ti jẹ́ jìnnà ọlọ́run kó ṣàánú wa ni mo dẹ̀ gbà ní mo yẹ gbà báyìí àfà láìlọ́nù dà wí báyìí tí mo ju máìkì lẹ̀ ó tọ́ ni bọ́yíjọ́ tó lóun dé ta wò pé jọ́wò la fẹ́ máa ṣe gbogbo yẹn di wá ṣàdúrà fẹ́ lómi àdúrà gbà tán wọn ò ní dọ́dọ̀ ẹ mọ́ wọn ò ní rí ẹ mọ́ wallahi mo dídì pé àfáà mi jọ́ kan mo ní ẹ wá o èmi ò fẹ́ ṣàdúrà fẹ́ anybody mọ́ o eléyà wá à ṣàdúrà fún kò ní pè wá padà débi pé a tiẹ̀ fẹ́ mọ̀ bóyá ọlọ́run ṣe àbọ́lọ́run ò ṣe àwa náà ò ní lo táìmù yẹn fún gbèsè ayé ara wa báyìí àfáà mi ní tó o bá dánwò o mọ tọ́lọ́run fẹ́ fi ṣe fún ẹ àfáà mi sọ bẹ́ẹ̀ fún mi pé tó o bá dánwò o mọ tọ́lọ́run fẹ́ fi ṣe fún ẹ adẹ̀jókòó tí à ń ṣàdúrà fáwọn èèyàn à ń wá jíjẹ mímu ẹ wá wò lẹ́nìí béèyàn pè mí ń sìn lẹ́nìí níbi tó dé yìí béèyàn pè mí ń sìn ó lè jẹ́ bí ta ti ń wá ilẹ̀ ta fẹ́ tà káàkiri orí ẹ̀ ló máa pè mí sí màá sọ fún ẹ nígbà ẹ lọ pa àwọn àfáà ládùúgbò ṣé mi tí mo wá bí visa umura bóyá máa jáde fáwọn èèyàn tí mò ń kó lọ umura àbí òkè báwo làwọn èèyàn ṣe fẹ́ sanwó hajj ló máa ń pè mí sí jókòó kí n pówó ṣó ti yé nísìn so kò possible ọlọ́run ti ṣe fẹ́ mi nìyẹn ẹ̀yin náà ẹ bẹ ọlọ́run ẹ̀yin àfà níta fi ń bẹ ọlọ́run fáwọn olówó tẹ bìlífù yìí pé ó yẹ kó máa ṣàánú yín yẹn èmi náà tẹ́rù ara tèmi pa ni mo wá dojúkọ gidi wo ọba sọ fún ẹgbẹ́ anábì ò ṣe istigifaru 1 million anábì ò ṣe la ilaha illallah 10 million ìwọ náà jókòó ti ẹlẹ́yọ kan ìjọ tọ́lọ́run bá dé sí ẹ lọ́dọ̀ lórí ẹyọ kan tó ń ṣe máa fara mọ́ èmi tí mo mọ tí mo pò kí n tó jókòó ti ọlọ́run lọ́rùn tí mo mọ̀ yí pé istigifaru mi ẹyọ kan ò gbé wallahi tallahi summa billahi alazim aláàánú lọ́lọ́run lóòótọ́ ó ní la taqnatu min rahmatillahi ẹ má jákàn kúrò níbi ìkẹ́ ọlọ́run bọ̀ ìwọ náà má ṣàbòsí in tó ṣe pẹ̀lú ọlọ́run in tó bọ́lọ́run pò tó jẹ́ pé àwọn kàbáyìrí míì tí wọ́n náà mọ̀ yí pé ó kó sínú ẹ̀ ọwọ́ sọ bẹ́ẹ̀ pé astaghfirullah ẹyọ kan ànábì ò ṣe ju mẹ́ta lọ jókòó sórí mẹ́ta yẹn ọlọ́run máa gbà á ṣùgbọ́n tó bá jẹ́ pé 3 million lọ́lọ́run need tó bá jẹ́ 3 million lọ́lọ́run need wo iye ẹjọ́ tó máa ṣe mẹ́ta tí 3 million yẹn máa fi pé èmi tẹ́mi ń sọ̀rọ̀ yìí máa bọ̀ nínú Mushin kó wá béèrè mi tí ì kú ọ̀rọ̀ irọ́ ló máa ń jẹ́ ẹlẹ́rìí mi wà ní Sokoto lèèyàn kan máa sọ fún mi pàná bí ò ṣe èmi náà wá dá lóhùn ìjọ tí mo bẹ̀rẹ̀ sí ní tẹra mọ́ àtòru àtọ̀sán àti bí mò ń rìn mò ń fà gidi ayé mi yàtọ̀ ayé tèmi ó yàtọ̀ èyàn ò lè ṣe wáàsí fún mi o wàláhì tàláhì súnmọ́ bí láhì làdìm torí mi ò jàrámù mi ò dẹ̀ ṣe kúfúrù mi ò dẹ̀ ní jẹ àrámù mi ò dẹ̀ ní dédi kúfúrù tí máa fi kú mi ò ní ṣe ṣó ti yé nísìn tó bá wo bí kò ní mí lára má sọ ẹni tó ń kọ́ yẹn ẹ ti ń múnú bí mi o if you do good with one intention it's far better doing 1 million it's for you ṣé bẹ́ẹ̀ mi ni mo ṣe la ikraha fi dini qad tabayyana rushdi minal ghayy ọlọ́run ló sọ́nà ọlọ́run ò ní wá lára tí ò bá ti ní mí lára mi bá ṣe 10 billion ẹni tẹ́ máa sọ fún pé kó ṣe astaghfirullah ẹyọ kan lẹ́ni tó níbi iṣẹ́ tó ń lọ tó fẹ́ lọ rìpọ́ọ̀tù tán lè lé pé ó pẹ́ délé ní kó máa wò pé la ilaha illallah 100 dẹ̀ ni mò ń ṣe o
ṣó ti yé nísìn èmi ni mo yàn fúnra mi mi yàn fún ẹ mi yàn fẹ́ anybody bẹ́ẹ̀mi ṣe ń ṣe nìyẹn tọ́lọ́hún dẹ̀ ń gbàdúrà mi fi mí lẹ̀ àbí n bá dìde lóru tí n bá kí rákà 1 billion èmi ni mo yàn fúnra mi èèyàn ò yàn fún mi mi ì dẹ̀ yàn fún yàn mi ò ẹ má bínú o brother Abdulrahman mi ò condemn ẹ o ẹjọ́ látàárọ̀ tí mo ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ara mi ni mò ń sọ ọ̀rọ̀ ara tèmi lèmi ń sọ nígbà wo mo condemn ẹ mi ò condemn anything anybody bá ń ṣe ọ̀rọ̀ ara tèmi ṣó ti yé nísìn ọ̀rọ̀ ara tèmi lèmi ń sọ mi ò lè la ẹbu mi ò lè sín gbẹ́rẹ́ mi ò sín mi ò lè gbé ìpèsè mo ò ṣe gbogbo nǹkan yẹn àdúà àti sàárà nǹkan mẹ́rin ni mo dúró lé lórí èmi tó o bá dẹ̀ wá díẹ̀ o lè wá díẹ̀ àdúà sàárà àwẹ̀ àti dìde òru láàrin èmi àtọlọ́hun tẹ́ni máa jọ́ tó yẹ ọlọ́run ò ní ba ayé ẹ jẹ́ máa ṣe tó bá ṣe wùn ẹ́ if'al bima shi'ta máa ṣe tó bá ṣe wùn ẹ́ ṣó ti yé nísìn mi ò porúkọ àlùjọ̀nù ṣéwù kan ní gbogbo nàìjíríà ní gbogbo àgbáńlá ayé ṣéwù kan ní gbogbo nàìjíríà ní gbogbo àgbáńlá ayé tó bá fún mi lórúkọ kan rí pé ẹgbà lọ́ máa fà á kó jáde mi ò fajú asmaullahi wasifa máa ṣá sàlátù fún anábì Muhammad ṣó ti yé nísìn mo ń ṣe sàárà mi mo bá tèmi lọ nìyẹn ẹnìkan sọ pé you dey fear àwọn àfáà oníjàlábì ẹ wo ó dàbí pé ẹni tó kọ kíní iṣẹ́ ń fọ́lò mi léni ni kò mọ̀ mí nú ayé kò dẹ̀ mọ̀ mí lórí screen àbọ̀ oníjàlábì olówó alẹ́ ayé léni àti lánàá ó yẹ ẹni tí mi ò mọ̀ rí àbẹ́ni tí mi ò tí mọ̀ lọ́la ni máa fíà kí ni mo fẹ́ fi fíà ẹ̀ kò lóògùn tó lè fi ṣe nǹkan kan fún mi anybody yàtọ̀ sí spirituality ó lè pàdé mi lọ́nà kó ní dúró ń bẹ̀ dúró ń bo tani àti tani tani àti tani ok bóyá èmi ni mo dẹ̀ ń ṣe mistake ẹ sọ nǹkan ẹyọ kan tí mo lè fi bẹ̀rù àbọ̀ oníjàlábí ẹyọ kan àbí mẹ́wàá èmi Akin ọmọ Akin ẹni tó ń sọ̀rọ̀ yẹn gan ìwọ fún ara ẹ gan mi ò mọ ẹ rí omi ò dẹ̀bẹ́ mọ̀ mi ò bẹ̀rù ẹ lẹ́yìn Ọlọ́run nìkan jẹ́ tún fẹ́ lómi náà ní tó mo ti ṣe tán ṣebí wọn náà máa ń lọ Ganu sílé olókùn mú fídíò ẹyọ kan wá dárúkọ èèyàn ẹyọ kan tí mo lọ Ganu sílé ẹ èèyàn ẹyọ kan níbi tó ti rí mi pé mo lọ sílé olókùn tèmi bá lọ ibi òkú mo lọ ṣiṣẹ́ ni mo lọ bọ́ra ni màá bá wọn gbẹ́ sàárè màá bá wọn gbókù màá bá wọn clear ọ̀nà mi ò kí ń robi tọ́lọ̀ ń ṣàánú mi dé gbogbo táwọn bíi pè níṣẹ́ ládàá ni mo lọ ṣe lọ́wọ́ mi dáadáa lẹ́ni wíyà lọ́ọ́ béèrè mi lọ́wọ́ àwọn èèyàn ó mọ̀ mí ni bọ̀ mo bẹ̀ lọ́n fún ẹ kọ́lọ́ bá ń forí jìn tó subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ẹjọ rọmọdọ́nù ń bọ̀ o rọmọdọ́nù ń bọ̀ gbogbo ẹ̀yin tẹ́ máa bá wa dá sí tọ́lọ́hún oníṣẹ́ wo ni jéró ń ṣe jéró ló ń sọ kì í ṣe mi ṣètìrìnsìn ṣẹ́sìn yé ilé ṣẹ́rí pẹ́ sí òun gbọ́gbọ́ ẹni tó fẹ́ dá sọ́rọ̀ ẹ̀sìn ẹ̀sìn gan òye àdọ́bì ní sibabuli muslim fusuk wakitalu ukufur ṣé ìyẹn yé ṣé mo bu àbí mo bú yàn kan láti bàbá tí ń sọ̀rọ̀ ẹ̀sìn ṣé ẹni tó kọ orúkọ yẹn tó ń pè èèyàn ní jéró ìwọ tó lè rí mi kó pè mí jéró lójú mi wọ́n náà wọ́n ó máa po ó má jẹ ó ti yé wá pè mí jéró Mushin ni mò ń gbé tó bá wá mi dá kálà wá rí mi tó bá wá mi dé fàdé wá mi dé jíbó wá pè mí jéró lójú mi
oníṣẹ́ wo ni mò ń ṣe ó ṣe mọ̀ pé mò ń talẹ̀ ó ṣe mọ̀ pé mò ń kérò lọ́mọ́kà ó ṣe mọ̀ pé mò ń ta mọ́tò ó ṣe mọ̀ pé mò ń kọ́ mọ́ ń kéwú mo dẹ̀ ń gbowó iṣẹ́ ni fún mi àbíwá o àfijérò pògì Allah ọlọ́wọ́ rẹ̀ ṣe mí lẹ́ni tí àwọn èèyàn ká olè bọ́ lọ́wọ́ àbí jìbìtì mi ò ní dé díẹ̀ bí mi ò dẹ̀ ṣe dé díẹ̀ tó bá yẹ pé mo dẹ̀ ti lù wọ́n jìbìtì rí béèwé jìbìtì yẹn jáde kò sí tí mò ń ṣe tí mi ò lè dìfẹ́ǹdì tó bá fẹ́ ra mọ́tò fi dán mi wò ó ti yẹ nísìn tó bá jẹ́ ọ̀dà ló fẹ́ èyí tó bá fẹ́ nú ẹ̀ fi dán mi wò náà tó bá fẹ́ ra lẹ̀ pé mi kó tiẹ̀ fi dán mi wò sódà wàá lè gbé jáde irú èyí tó fi ń tara yìí torí àwọn màláìka nù ẹ lọ́wọ́ ló lè ó ń dùn ẹ lẹ́mìí ó lè gbé sára ẹgbẹ́ ewélé ló fi ń tara ìtara ló fi ń sọ̀rọ̀ ó lẹ́rìn ẹ wo kọ́lọ̀ kó ṣàánú gbogbo wa Ramadan ti dé kọ́lọ̀ kó dùn wá nínú la ilaha illallah gbogbo wọn tó bá fẹ́ ran àwọn tá a máa ràn lọ́wọ́ ní gbogbo ìgbà Agége lọ̀gá wa èmi ò jiyàn bọ̀ mú sin lólórí ẹ̀wọ̀n pé lórí dẹ̀ ju ọ̀gá lọ òótọ́ rí ọ̀gá gọ́vnà máa ń jọ̀gá fáwọn state chairman máa ń jọ̀gá fáwọn kílẹ̀ ń pè local government bẹ́ẹ̀ àmọ́ olórí Tinubu ni ṣódiyé nísìn Mushin lólórí Agége lọ̀gá wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin kọ́lọ́n kí ó ṣe ní rọrùn fún wa la hawla wala quwwata illa billah اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لا نكونن من الخاسرين ربنا اكشف عنا العذاب إنا مؤمنون ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم المفسدين فانصرنا على القوم الجاهلين سبحان ربك رب العزة عما يصفون wasalamu ni ala al-mursalin tí ó wà ní ìsàlẹ̀ yìí gbogbo wọn tó bá fẹ́ dá sí ìgbìyànjú tá a máa ń ṣe feed and be fed nínú Ramadan feed and be fed tí a máa ń ṣe nínú Ramadan ìyẹn ni bí a ṣe máa ń tọ́jú àwọn tí kò tó fún wọn tó bá fẹ́ pè wọlé nísìnyí nọ́mbà tó lè pè sí rẹ̀ 070 519 55237 wọn tó bá fẹ́ pè wọlé nọ́mbà yẹn nìyẹn bákan náà ẹ jọ̀ọ́ àwa tí a fẹ́ san owó hajj àwa tá a fẹ́ san owó hajj presently by 8.5 million deposit 8.5 million deposit presently by wọ́n tó fẹ́ san owó umura 6 million naira 6 million naira tó bá ti tètè san owó ẹ o 6 million naira so nọ́mbà mi òun náà nìyẹn èyí tá a fi sórí platform yẹn tó fẹ́ fi pè wọlé nísìn òun náà ni nọ́mbà Alif Dawa so kọ́lọ́wọ́n bá Allah kó ṣe nírọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa la hawla wala quwwata illa billah umura Ramadan hajj tó ń bọ̀ lọ́nà so umura 6 million naira hajj deposit 8.5 million naira kọ́lọ́n kó ṣe nírọ̀rùn fún wa bákan náà gbogbo wọ́n tí o fẹ́ bá mi sọ̀rọ̀ ẹnìkan béèrè nọ́mbà mi lẹ́ẹ̀kan but bí mo yẹn sọ̀rọ̀ lọ yẹn kò jẹ́ kí n lè nọ́mbà yẹn náà lélẹ̀ kọ́lọ́n kó ṣe ń rọrùn kọ́lọ́n kó gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa láyé ní sàárè àti ìjọ́ gbèǹde alqiyam allahumma rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar subhana rabbika rabbil izzati amma yasifun wassalamun ala al mursalin walhamdulillahi rabbil alamin amin ní abẹ́ẹ̀bẹ́ a fi àsìkò yìí a fi tọrọ fún Sheikh Qamaruddin Àjàlá tí wọ́n lọ tí a dẹ̀ ṣe ìjànáza wọn ní àná ní upper campus tàdé gbé wọn lọ sí Ọ̀fadà láti lọ ṣe dáfúnù wọn ọlọ́mọba wa foríjì wọn ọlọ́mọba wa kẹ́ wọn
ọlọ́run bá wa pa àṣìṣe wọn rẹ́ gbogbo ohun tí wọ́n fi sílẹ̀ ọlọ́run má fọwọ́ bànújẹ́ kàn àwa náà ọlọ́run jẹ́ ká rí àwọn èèyàn rẹ̀ ọlọ́run jẹ́ ká rí wọn fi gbẹ̀yìn wa la ilaha illallah la hawla wala quwwata illa billahil aliyyil azim gbogbo ọ̀nà táwa náà gbà lókù lọ́rùn ọlọ́run má ṣe bá wa kẹ́ wọn ọlọ́run bá wa gẹ̀ wọn bá wa foríjì wọn má fi ya sàárè má fi jẹ wọn la hawla wala quwwata illa billahil aliyyil azim tó tí ó bá ti sí kọ́ọ̀lù allahumma taqabbal minna innaka anta sami'ud du'a wa tub alayna ya mawlana innaka anta tawwabur rahim subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.